ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ o wọ́n ní Mariam wọ́n ní ó ní pé òun fẹ́ kí kábíyèsí kí wọ́n jẹ́ kí òun mọ ààyè òun o nítorí pé àwọn elders yìí wọ́n ní pé ọ̀pá àṣẹ tí òun ń gbé kiri àwọn fagilé òun ò gbúdọ̀ gbé kiri mọ́ wípé nítorí pé òun jẹ́ ìyàwó àkọ́kọ́ fún kábíyèsí wípé nítorí yìí òun fẹ́ mọ ààyè òun o òun dẹ̀ fẹ́ mọ ìdí tí àwọn elder yìí fi fagilé ọ̀pá àṣẹ òun wípé nítorí pé òun ni first wife kábíyèsí wọ́n ní kábíyèsí dá lóhùn pé kì í ṣe first wife òun o pé Queen Naomi ni first wife òun ẹ̀yin èèyàn lé ẹ rántí wípé àǹtí wáyé ó lóun fẹ́ rí kábíyèsí ó dẹ̀ ní pé òun fẹ́ gba ìpín òun nínú ọ̀jájá mọ́ nítorí pé wọ́n jẹ́ kó rí kábíyèsí ẹ mọ̀ pé kábíyèsí ti fi òfin sílẹ̀ pé 30 days lẹ́nìí wọn ò ní rí àwọn wọn ní kò sí ọ̀rọ̀ tí àǹtí wò sàn tán wọ́n sì règùn títí 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 di pé kábíyèsí ni kó wá sọ nǹkan tó bá fẹ́ nígbà tí ó jókòó ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí pé òun fẹ́ mọ ààyè òun as was first wife wípé wáì tí àwọn ẹ̀dà tó máa fagilé ọ̀pá àṣẹ yèyélúà èyí tí òun ní wípé torí ìdí èyí kábíyèsí ní láti fi ààyè òun ọ òun kábíyèsí dẹ̀ ní kì í ṣe first wife àwọn Queen Naomi ní first wife àwọn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gbogbo gist tẹni tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi o ọlọ́run elédùmarè a máa ràn yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí àṣà àti ìṣe ká má lè gbàgbé ẹ̀yin èèyàn lé àǹfààní wà fún àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbọ́ òyìnbó láti darapọ̀ mọ́ wa lórí channel yìí à ń sọ Yorùbá lórí channel yìí láti má gbàgbé àṣà àti ìṣe Yorùbá ni o ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà tí ẹ bá ti subscribe ẹ subscribe o èyí ṣe pàtàkì ẹ dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé Mariam ṣe bẹ̀bẹ̀ o wọ́n ní ó ní pé kí ló dé tí wọ́n fagilé ọ̀pá àṣẹ tóun gbé kiri àsìyèyé lúwà wípé òun fẹ́ kí kábíyèsí fi ọ̀nà han òun lórí benefit tóun ní láti jẹ́ first wife o kábíyèsí wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún yín pé kì í ṣe first wife òun wípé Queen Naomi ní first wife òun kábíyèsí ní àwọn lè ṣe àṣìṣe láti gbé ọ̀pá àṣẹ yèyélúà lé lọ́wọ́ wípé ṣùgbọ́n kò tọ́ sí i nítorí pé Queen Naomi ní yèyélúà kó tó di pé wọ́n kúrò nínú palace wípé nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ ni àwọn fi yọ̀ǹda ọ̀pá àṣẹ yèyélúà fún as acting yèyélúà wípé àwọn ò fi jẹ yèyélúà wípé so kó má pe ara ẹ̀ ní first wife àwọn o wípé kì í ṣe first wife àwọn kábíyèsí ní àwọn ṣe mistake láti gbé yèyélúà staff lé Mariam lọ́wọ́ wọ́n nígbà táwọn dẹ̀ rí pé àwọn ṣe mistake wọ́n ní àwọn gbà padà lọ́wọ́ ẹ̀ nítorí pé kò bá ojú mu láti jẹ́ kí first wife àwọn kó má lè ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ní ọ̀rọ̀ Mariam yìí o kábíyèsí sọ fún un wípé ìyàwó àwọn tó jẹ́ first wife àwọn ò ní Queen Naomi o kò dẹ̀ sí ẹni kankan tó lè yí ìpinnu àwọn padà lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Mariam yìí ó kọ kábíyèsí lóminú nítorí pé gbogbo ara ni Mariam fi ń jà kò fẹ́ gbọ́ orúkọ Queen Naomi rárá kábíyèsí èèyàn dáadáa ni wọ́n dẹ̀ láìkí pé kí wọ́n máa dójú ti èèyàn ṣùgbọ́n ṣe ni Mariam ń gun kábíyèsí gìràgìrà ló ń ṣe bí ìgbà tó yẹ pé òun ni kábíyèsí nínú pálásì kábíyèsí nítorí pé kábíyèsí jẹ́ ọba tó jẹ́ pé wọ́n ní respect fún obìnrin ó wá fẹ́ máa take advantages wọn
Kábíyèsí ní òun ṣe first wife mi. Queen Naomi ní first wife mi, ìyá Tádé ní ká wò. Ìwọ náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àfi tó bá fẹ́ parọ́. Ṣùgbọ́n kó wá máa sọ pé nítorí pé o ò fẹ́ káwọn rí àwọn ò lè rí ẹ, o wá ló máa gba share ẹ. Go ahead. Name your price. Queen Naomi bó ṣe wà yẹn wọ́n wà desperate. Èèyàn ni Queen Naomi, ìyàwó téèyàn fi ń tọrọ ni Queen Naomi. Bí Kábíyèsí ṣe wà yẹn wọ́n lè fẹ́ Queen Naomi 100 times. Nítorí pé Queen Naomi ò bá Kábíyèsí jẹ́rí ní ọjọ́ kan, wọ́n bá nú wọn jẹ́rí lọ́jọ́ kan. Wọ́n ṣe dáadáa sí Kábíyèsí ni throughout. Even gan ìgbà tí Kábíyèsí tó ń fẹ́ gbogbo àwọn ìyàwó yìí, Queen Naomi ò sọ̀rọ̀. Tó bá jóbìnrin míì ni a ti bẹ́ speaker, a ti sọ gbogbo àṣírí Kábíyèsí síta. Queen Naomi ò sọ̀rọ̀ nítorí pé wọ́n mọ̀wé pé atẹ́gùn ni tó bá yá sì fẹ́ lọ. Kò sí nǹkan tó permanent. Ẹ wo ní ìsìn Kábíyèsí fẹ́ gbogbo àwọn ìyàwó ìwọ̀n ní happiness. The only two tó tún ń fún wọn ní happiness tó ń wà lẹ́yìn wọn ní Tèmítọ́pẹ́ àti olórí Dr. Elizabeth. Àwọn yòókù nǹkan tó ń fojú Kábíyèsí rí kì í ṣe kékeré. Kí Queen Naomi máa ti ṣe nǹkan kí Kábíyèsí máa ti ṣe nǹkan kékeré báyìí fún Queen Naomi, wọ́n ti bẹ̀rẹ̀ ìjà, wọ́n ti bẹ̀rẹ̀ ariwo, wọ́n ti bẹ̀rẹ̀ ẹjọ́. Ṣùgbọ́n tí Kábíyèsí bá ń ṣe fún wọn, wọn ò ní sọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn, ẹ lé ọmọbìnrin títí ó kúrò nù ilé ọkọ ẹ̀ fún yín. Ẹ tún dúró, ẹ tún sinmi. Lẹ́yìn ìgbà tó kúrò nù ilé ọkọ ẹ̀, ó wá ń ta, ẹ tún ń lé níta. Níbo lẹ wá fẹ́ kó sá lọ? Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn yìí. Kábíyèsí gba ọ̀pá àṣẹ yẹn ní ọwọ́ ẹ nítorí pé kò tọ́ sí ẹni Mariam. Kì í ṣe ọ̀pá àṣẹ tó yẹ kó máa gbé kiri. Ẹrù ẹlẹ́rù ló fẹ́ gbà. Ẹ̀yin èèyàn lé. Kábíyèsí láwọn ṣe mistake, àwọn mọ̀ ipá wọn ṣe mistake torí ẹ̀ làwọn fi gbà padà lọ́wọ́ Mariam. Allegedly nǹkan tá a gbọ́ ni. A dẹ̀ ní láti torchlight tó dáa ní right láti sọ̀rọ̀ ń pa ẹ̀. Gbogbo ọ̀rọ̀ Kábíyèsí tó wà lórí social media, a ní right láti sọ̀rọ̀ ń pa ẹ̀ nítorí celebrity ní Kábíyèsí, celebrity ní Queen Naomi náà. Ṣùgbọ́n àwọn tó ń padà lẹ́yìn Queen Naomi wọ́n lè padà tó bá wù wọ́n o. Ṣùgbọ́n àwa yìí a máa sọ̀rọ̀ Queen Naomi ni forever. Nítorí pé mi ò tí ì rí irú èèyàn bíi ti Queen Naomi rí. Ẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí, tó ń búlì, tó ń ṣe gbogbo ẹ̀, tí Queen Naomi ò lè la ẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹyọ kan, tó ń fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run. Lẹ wá ní ká má gbèjà wọn. A máa gbèjà wọn o. Àwa ò kí ń ṣe ṣekúṣẹyẹ. Àwa máa ń dúró ti èèyàn tán ni. Ọlọ́run Elédùmarè á fight battle ìfún Queen Naomi. Kábíyèsí sọ fún Mariam wípé kò ní right láti gba ọ̀pá àṣẹ nítorí pé kì í ṣẹrù ẹ̀. Kò dẹ̀ ṣe first wife àwọn. Queen Naomi ni first wife àwọn. Gist ta gbọ́ ni ta ní ká wá sọ fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like. Kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè ni ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you.